ọlọ́kọláya àwọn kò sí ìtò kàn mí. ẹ̀yin èèyàn wa màtúkì ń kábọ̀ padà sí orí channel Jesus TV. ìgbà tọ́rọ̀ yín jọ bẹ̀rẹ̀ mi ò dá sí kò kàn mí. fún ẹ̀yin tí ò ti subscribe ẹ bá wa subscribe kẹ́ bá wa like mo ní tẹ̀sí lórí ọ̀rọ̀ yìí. ìyàwó Koko Zaria ayé ni mo wà òun la gbé wá sí nígbà channel tẹjọ wa bọ́sítà. first wife Koko Zaria so olóòn ní mẹ́sẹ̀gì fún ẹni tó bímọ fún Koko Zaria tí wọ́n pè ní tó ń jẹ́ Àwẹ̀lé so ẹ jẹ́ àjọ lọ ká lọ gbọ́ ohun tó fẹ́ sọ. Any Tẹ́ bá dẹ̀ ti ń small gbọ́ ẹ má thing gbàgbé kẹ́ bá wa tó like bá ti kẹ́ wá bá wa jẹ́ ilé subscribe kẹ́ ìwà bá wa bọ́sítà. share ẹ ṣeun. Màmá nìyẹn aṣẹ́wó ni kíníkan jọ má bínú ọkọ ẹ tó bímọ fún gangan mọ̀ pé èmi ò fìgbà kan bọ́sítà yìí kì í sọ pé saint ni mí mo bọ́ta ni mo sọ pé mi ò kì í ṣaṣẹ́wó aṣẹ́wó lè mi ò kì í ṣèyàwó lè wọ́n sọ pé mi lọ́kọ ni mi ò lọ́kọ o àǹdẹ̀jẹ́ kó máa rìn ìgbẹ́ létí ẹ̀ Zaria ò kì í ṣọkọ mi bàbá àwọn ọmọ mi ni mi lọ́kọ ọkùnrin ni mi ọkùnrin ò kì í fọkọ èmi ò lọ́kọ o ibi tí mo wà yẹn mò ń fi ẹ̀gbẹ́ há síbẹ̀ mo kàn fẹ́ gbé há síbẹ̀ káànú fi fọhùn nínú ayé mi tán ni èmi ò lọ́kọ mi ò ṣèyàwó lè èmi ò bẹ́ẹ̀ sọ pé ọ̀rọ̀ pé èmi pé ọ̀rọ̀ aṣẹ́wó ṣàṣẹ́wó aṣẹ́wó lèmi ṣé mi wà nú ọmọlé ni èmi ò ṣọmọlé nígbà tí ọ̀rọ̀ wà tọkọ ẹ̀ tó jọ wọ̀ tẹ́jọ́ ń fẹ́ra yín á ti ṣàlàyé àwọn kọ̀ọ̀kan fún ẹ rí á ti ṣàlàyé fún ẹ tipẹ́tipẹ́ from day one lèmi ò ti fira mi bò ṣọ́pọ̀ ẹ̀ tó fẹ́ pé òun fẹ́ mi líle ni àbọ̀tọ́ pé òun fẹ́ mi ládùúgbò ẹ̀bí kan street girl lèmi street girl ni mí kó tètè yá gbọ́ aṣẹ́wó ni mí mi ò sọ pé mi ò kí ṣaṣẹ́wó o aṣẹ́wó lèmi o mo ò dẹ̀ deny ẹ̀ mo ò dẹ̀ lè ever deny ẹ̀ nígbà ayé ẹ lè sí àti Ayọ̀ Balógun kọ́nà bá mi fi jẹ́ kí ẹ̀mí wọ́n tún gùn sí every Friday ibẹ̀ mo ń ná ṣọ́ọ̀ṣeré bẹ̀ ni àbí flọmọdì tí mò ń lọ every Sunday ṣọ́ọ̀ṣeré bẹ̀ ni wọ́n ṣeré bẹ̀ náà ẹṣẹ́ aṣẹ́wó ló ń ṣe ń bẹ̀ èmi ò fẹ́ ọkọ láti sọ pé mi ò fi ọpọlọ wọlé ọkọ pé ẹ irọ́ mi ò ṣe báyìí rí o gbogbo ayé mọ̀ mi tán wọ́n rí mi tán wọ́n rí mi tán wọ́n kọ́ máa dédé bọ́sítà aṣẹ́wó ni aṣẹ́wó ni jẹ́ kí n sọ fún àwọn tó ń tún ẹ níṣẹ́ wọn ò tó ṣe ogun rẹ o Ọlọ́run dẹ̀ ló mú Zaria náà mo sọ fún Ọlọ́run ló mú un kò jẹ́ kó dùn ẹ́ ó lè ní ẹ̀ awele ohun tó jẹ́ lọ́wọ́ Zaria lọ́dún méjì mi ò jẹ́ lógún ọdún ó lè ní ẹ̀ ayé ni mo wà bó ṣe ń lọ Dubai lọ ṣeré lọ ṣe gbogbo ẹ̀ kí lóde tó ó ti jẹ́ pé fà sí ọ̀rẹ́ dẹ̀bẹ̀ tó jẹ sàárì ló máa gbàwé ẹ̀ ó lè ní ẹ̀ kí lóde yìí wọ́n tó fẹ́ máa dùn ẹ́ ẹni tó ta ṣéènì ńlá tó tó ralẹ̀ tó tó kọ́lé nítorí pé ó bímọ fún ó mọ ohun tẹ́ ti gbà ni tiran létí gbà ẹ ti jẹ ojú mẹ́ràn and then backbone ẹ kó tètè gbọ́ backbone ẹ tó ń sin ẹni pẹ́rẹ́ pàkọ́ tẹ́gbẹ́ sọ pé ẹni fídíò kan lọ́wọ́ ẹni gbá lọ́wọ́ ẹ láwọ̀ lọ́wọ́ ṣé mo tó wà lọ́wọ́ tèmi ni tí ẹ bá gé bọ́tà ògùn ló máa jọ pa yín backbone ẹ ló pè mí pé Kudi ṣé ó gbọ́ pé Zaria fún yan lóyún ni mo ní mo gbọ́ mo ní mo béèrè lọ́wọ́ ẹ̀ wọ́n dẹ̀ sọ fún mi pé mistakenly ni ẹnìkan lòun fún lórí Amẹ́ríkà ló wà àgbàlagbà ni mo ní tó sọ fún mi nìyẹn wọ́n ní mo ṣùọ́ mo ní bẹ́ẹ̀ wọ́n ní kí ni mo wá ṣe mo ní wàhálà tiẹ̀ ni ẹ̀ mo ló gun Amẹ́ríkà yìí ló wá ń gbà kan títí tó fi lọ tẹ̀lé lórí burúkú girama tó lòun ṣèyàwó fún alára ahun jọ tójú mi ti rí bó ṣèkèrè mi mo gbà fọlọ́run mo jókòó táwọn ọmọ mi ni ibi kí tí àwọn ọmọ mi lè dání mo jókòó táwọn ọmọ mi ni èmi ò jókòó sí pé kìíní kankan
nígbà náà mo ní Amẹ́ríkà yìí náà ló sáré tó mú ìyá máa dókó kú tó gbé yẹn tó náà lọ ṣèyàwó fún tó ló fẹ́ yàwó alára ọ̀nì ọlọ́run fọ̀hún kẹ́ bàbá mi má fọ omi gbé dìde bàbá mi àníkù di ṣọ́pọ̀ ẹ ló tún fẹ́ ilé ó dẹ̀ má kí bọ̀bọ̀ yìí bẹ́ẹ̀ sùn eléyìí ló tún lọ́pọ̀ ẹ tún fẹ́ ló tún gbà kó máa bẹ́ẹ̀ sùn mo ní gbogbo ètò sáńgbà ẹ̀ záyà tó tẹ̀lé alára ọ̀nì lọ ó máa padà rà Amẹ́ríkà gbà kò máa padà rà Amẹ́ríkà ṣe fún ẹ lẹ́yìn tẹ́gbẹ́ gbé ayé ṣépè ló máa padà rọ́ọ̀fẹ́ Amẹ́ríkà gbà ló máa padà wọlé sí Amẹ́ríkà òye léhun tí ò sọnù kiri kó tó di pé wọn kó sọ́wọ́ ọwọ́wọ́ ńgbàdàn kó sọ́wọ́ ọwọ́ ìwọ náà bẹ̀rẹ̀ ogun títí ẹ ló bọ́ta this is Ayọ̀lọ́mú original either you take it or leave it mi ò dẹ̀ take mi ò leave mo dẹ̀ fi sílẹ̀ fọlọ́run àtàná bí mu ọmọ ẹ̀dẹ̀ ń ṣe ilé ayé yín ẹ̀dẹ̀ ń káàkiri bó ṣe ń lọ Dubai ló ń lọ gbá ló ń làwo owó tó fi lọ sí Amẹ́ríkà tó fi ra tíkẹ́ẹ̀tì lọ fún ẹ fún Amẹ́ríkà pé o fẹ́ lọ ọmọ mi ló fẹ́ ṣe wòlímọ̀ lọ́dún yẹn táwọn yìí náà ń dáwó fúnra wọn tí mo ti pè wọ́n mo ti tàǹkárá lọ tó di pé kọ́kọ́ kówó kalẹ̀ káfi ṣe pàṣẹ tó ní ìwọ̀nba kan tóun ní lélẹ̀ tó ti fowó sìn wọ́n lamẹ́ríkà ọ̀nà ọ̀dà tí nǹkan ò ní dé láàrin yìí ọ̀nà ọ̀dà tẹ́ẹ̀nì gbéra yín ṣépè ọ̀nà ọ̀dà tó gun òní wà àárín yín mo náwó ilé òdìtà ihun tó jẹ́ lọ́dún méjì mi jẹ́ lógún ọdún owó ní kó máa wọ́n ẹ́ ó máa wọ́n ẹ̀ bá gbónú ẹ̀dẹ̀ ló pè mí ìpè Kudi ọpẹ́ sọmọ pé obìnrin kan lòun fún lóyún lamẹ́ríkà mo níbẹ̀ ní bóyá sọ nìyẹn ó ní wọn ló ń pa òun ó ní ṣe mọ máa wélé yẹn mo ní mo mọ ó lóun ló fún lóyún o ó ní kódà mọ́tò tó rà fún tó wà ní ẹ̀kọ́ tó lọ ó ní sóbò ọmọọṣẹ́ ọkọ ẹ̀ ló ní ọgbẹ́ fún wọn ó ní sóbò gan bá sóbò fà ó ní bá wọn fàtẹ́ sí wọn lójú ó ní tó bá ń lọ tó bá wẹ̀yìn máa rí àwọn òun ló jẹ́ kí bọ́tà ń gbà yẹn tí mo fi sọ pé olóyún kí ló kàn mí mo mọ̀ pé láàrin ìwà àtọkọ ẹ ẹjọ́ ṣoríṣiríṣiríṣiríṣiríṣiríṣiríṣiríṣi láàrin ìgbà tẹ́ ẹ fẹ́ ra yín o gbàgbé ọ̀tọ̀lẹ́ áàkì tí WhatsApp mi kọ́ mi gbogbo nǹkan lẹ ṣe sí wípé movement mi gbogbo ìrìn mi ẹ fẹ́ máa mọ̀ lórí ìwà tí sáré àná ẹ̀yin jọ̀dà lẹ́nìí o ẹ̀yin jọ̀dà lẹ́nìí o èpèlè màjọ fúnra yín kí ló dé wọ́n bí sóni mẹ́jà ni awele gbogbo ohun tó wà lọ́wọ́ ẹ̀ gẹ́gẹ́ bí àṣírí tó mọ̀ nípa mi wọ́n fún ẹni onílọ́wọ́ ni tó bá gbé bọ́ta ó máa ṣọ́kù tọmọtọmọ ni gbé bọ́ta èmi náà ní tiyín lọ́wọ́ ọ̀rọ̀ yín dàbí ọ̀rọ̀ ẹni pé mo fẹ́ dá lágbájá lóró ni ohun tó wà lọ́wọ́ ẹ̀ tó fẹ́ dá lóró mọ̀ ó mọ̀ ohun tó wà lọ́wọ́ ẹ̀ tó fẹ́ dá lóró wo mi ò wá kí ẹ nílò o mi ò dẹ̀ wá bẹ̀ pé kò sinmi ṣọ́tìyé gbogbo ohun tó bá ara tó bá ń wù ẹ̀ ni kò dá lákọ ló máa bá mi aṣẹ́wó lè mi o aṣẹ́wó ni mi o mo gbé gbà gidi ni mi ò ṣe ìyàwó ṣòṣì wọn dìsfágì mi 13 years mo dìsfágì 16 years mi ò fọmọdé ara bímọ mi ò sínú àwọn onírẹ́kọ̀dù wèrè orí káńtà mo ti dìsfágì first wife mi ó bá mi jìyà ní ó ṣe kéde kọkìnà mi ò ṣerú ẹ̀ ó pè Zaria ló fẹ́ mi ó pè ẹ̀ ló ṣe kéde ló fẹ́ mi òun ló fẹ́ mi and ṣé ń gbọ́rọ̀ mi sórí either Zaria do good for me o or ó do bad fún mi o ṣe rí ìṣubú ẹ̀ tẹ̀ wọ́n yẹn bí láìláàzìm tí n bá ṣì wà láyé tí èmi kì í jẹ́ Kúdírát Àjọkẹ́ Oyíndàmọ́lá mo máa stand by him mo po ìwọ àti gbogbo àwọn tó wà lẹ́yìn ẹ̀ àti godfather àtàwọn godmother àgbákò tó ní àti gbogbo àwọn tó ní ṣó ti yẹ mo máa stand by him
tí ó bá kú pé kí ẹni kí Zaria ṣubú tó bá ní kí n fẹ̀mí mi di máa fi di fún ohun tó bá ṣe láburú fún mi mo fún lẹ́fọ̀ọ́ lọ́wọ́ àtàná bí Muhammad sallallahu alaihi wasallam.